Audio Jungle. Bismillahirrahmanirrahim. Dédé àkókò yìí orí ìkànnì Face TV Africa òun ni àwa yìí. Mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tó ń bèèrè pé bóyá pé mo ní kankan against Oníkíjìpá lórí ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ láàrin wọn lórí Olúbàdàn pé wọ́n dìde kí Oníkíjìpá mi ní kankan against wọn. Mo praise Oníkíjìpá wípé wọ́n jáde láti dúpẹ́ but ìdúpẹ́ yẹn lójú ti tèmi mo rí gẹ́gẹ́ bíi pé rídíkù nítorí statement kan wà tí wọ́n sọ ń bẹ̀ ló fà á tí mo fi yànnà náà ní tàbí tí wọ́n kọ́ ṣe fídíò yẹn bàbá tẹ́yìn ẹ̀rọ kan ti wá dìde tẹ́ tí wọ́n ń comment Kelly, there's something that I want you guys to understand. I'm also a Muslim and mo jẹ́ nígbàgbọ́ pé ìyàtọ̀ wà nínú ẹ̀sìn àti àṣà. Mo fẹ́ kẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé wọ́n ti mú àṣà àwọn Saudi ti wọnú inú ẹ̀sìn Islam. So ọ̀rọ̀ tí ọmọkùnrin sọgùn ó ti sọ̀kan náà rí kí wá sọ̀rọ̀ tó sọ ni mo fẹ́ sọlé nígbẹ̀yìn fídíò yẹn ní bá wò ó mú ọ̀rọ̀ Abdulwasi Jaqmal ó fi ṣe rẹ́fẹ́rẹ́nsì ọ̀rọ̀ ara ẹ̀ láti fìdí ẹ̀ múlẹ̀ wípé kódà sẹ́rí pé ọ̀kan náà àwọn àfáà náà ti takò wọ́n wá sọ àkọlé fídíò yìí ní Sheikh Jaqmal Islam Sheikh Oníkíjìpá wọ́n kọ síbẹ̀ pé Sheikh Jaqmal Islam Sheikh Oníkíjìpá ìyẹn ni mo wá fẹ́ sọlé láti pe Jaqmal ní àkíyèsí kó sọ́ra ẹ̀ àfà tó fi sọ́ra ẹ̀ ni wípé ẹnu iṣẹ́ sìn nínú afọ́kẹ́ ìmọ̀ ẹ̀ báyìí mo gbọ́ ti ẹ̀yẹn náà o mo gbọ́ fídíò tó ṣe o gbogbo wàhálà tó bá bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn ilé kíwú ńláńlá ńlẹ̀ Yorùbá lónìí Jaqmal wọ́n nípìlẹ̀ èmi ò gbọ́ rí lẹ́nu ẹnikẹ́ni pé Sheikh Tajil Adabi kèfèrí ni wọ́n Jaqmal ló kọ́kọ́ sọ níjó sì ti sọ tán ẹlòmí ò sọ tẹ̀lé òun náà ló sọ gbogbo ẹni bá tún sọ tó jọ wọ́n kọ́pì ẹ̀ ni òun náà mo kọ́kọ́ gbọ́ ìbú Alhaji Àgbà lẹ́nu rẹ̀ gbogbo àwọn àfáà tí mo mọ̀ nílọrin kò sẹ́ni tó bú Alhaji Àgbà rí yàtọ̀ sígbà tí bàbá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ dáwà tó yẹ pé bí èèyàn bá gbé tó dáadáa ní àmọ́ látakò nígbà míì àwọn èèyàn àwọn tí ò bá yé wọn ó takò yàtọ̀ sí yẹn pé ilẹ̀ ti wá mọ́ everybody ti rí náà ródodo kẹ́nìkan tó wá dìde kó sì takò wọn kó sì bú wọn Jaqmal lákọ́kọ́ tọ́ níjọ́ tó sì ti tọrọ àforíjì pé kọ́lọ́hun foríjì wọn lórí ẹ̀ wallahi ó ti tán lórí ẹ̀mí rẹ̀ ṣùgbọ́n ẹni tí ń bú mufti ọba Ìlọrin ní ń bú tọrọba Ìlọrin ló bẹ mufti níṣẹ́ ẹni wá ń bú ọba Ìlọrin bàbá tiwa ní ń bú bí ìbá sí bàbá tiẹ̀ ìyẹn ni mo fẹ́ pè lákèésí sí kíru ẹkùn ó wà lọ́wọ́ ajá ọ̀rọ̀ tí ò ní wọ̀ ní o ọ̀rọ̀ àjàdí o ọ̀rọ̀ àjàdí o ẹ má ṣe fọ̀rọ̀ àjàdí ṣàwàdà o ọ̀rọ̀ àjàdí o Oníkíjìpá kò sí fi ṣàwàdà kìí sàwọn nìkan o gbogbo ló yọba lọ́rin ni o bàbá wa bá ń dómà bàbá Sẹ́ríkí Màlàmí àti bẹ́ẹ̀ lọ láwọn olóyè tó yí pé ọba ló àpọ́ìntì wọn gẹ́gẹ́ bí ọba ẹ̀sìn ìwọ dagbọ́nrí yìí mú wọ́n náà dagbọ́nrí yìí mú wọ́n náà dagbọ́nrí yìí mú ẹ máa fi tún ló ṣe
ṣé mọ̀ pé bí ilé bá kan lé tọ́ọ̀dẹ̀ bá kan ọ̀dẹ̀ bá a bá ti fẹ́ ni níbẹ̀ a kì í tó abẹ́rẹ́ lójú ẹni ẹni a bá fẹ́ ní tóbi ju irin lọ lójú ẹni a mọ̀ yún bẹ́ẹ̀ ẹni tó bá wá fẹ́ ọ̀ràn yàn kọ́ ni kó bá tiẹ̀ jẹ́ ó sì lè dósáyè tiẹ̀ kún ló dósáyè tiẹ̀ nínú àgbékalẹ̀ Jaqmal kò dákọ̀ mufti o ṣùgbọ́n má bá ta fọ ọ̀rọ̀ ta ni ò wá mọbi tí yóò lọ balẹ̀ sí èyí tó dàgbà lórí ẹ̀mí mi nínú àgbékalẹ̀ rẹ̀ ni pé ó ní ẹni tí ó bá gbé iṣẹ́ mi pé ọba kan gbọ́dọ̀ dìde fóun ọlá rẹ̀ ó padà parẹ́ ọlá àti ẹnu ò parẹ́ ọlá rẹ̀ ó parẹ́ bó ṣe jẹ́ pé kì í ṣe tí ìwọ sọ yẹn ilé ru Bàbá Òkìtìpá bàbá wa ọlọ́lá wa ọba Olúbàdàn kábíyèsí wọ́n rí tí Bàbá Òkìtìpá ń bọ̀ wọ́n wá dìde láti ṣàpọ́nlé wọn ìyẹn lẹ sọ di bàbàrà ìyẹn lọ mọ tí a wo fídíò rẹ̀ tán tí mo play fídíò rẹ̀ yìí ń sọ̀rọ̀ lé lórí ó sì pèrè mùsùlùmí wá gbúrò rẹ̀ kèfèrí sórí ìwọ̀n àṣà kan ti wọnú ẹ̀sìn àṣà Lárúbáwá ní kí ló kàn Islam pẹ̀lú àṣà Lárúbáwá kí ló sì kàn Islam pẹ̀lú àṣà Yorùbá ní tó kàn Islam ní pé bí nǹkan kan ò bá dáa Islam ó ṣàlàyé ẹ̀ pé akíní yìí ò dáa ń fara níyàn àṣà wo ló dáa nínú àṣà kódà kó mẹ́jẹ̀ ti Yorùbá kó jásà kéńbérí kó jásà bérìbérì kí ló kan Islam pẹ̀lú ẹ̀ báṣà yìí ò bá ti dá Islam ó ṣe wà sí lórí ẹ̀ pé kíní yìí ò dá ibi ń bẹ́nu àwọn àṣà tó dá agboléwo ni wọ́n ti kọlà tí Islam wá ní kí wọ́n mọ́ kọ́ mọ́ tó harama rẹ̀ pé ẹ̀ gbọ́dọ̀ kọ́ mọ́ bí wọ́n bá kọ́ wọn kọ́ nìyẹn kò sí tó kàn nìkan pẹ̀lú ẹ̀ ìbára àṣà ni sínú ẹbí tiẹ̀ tó ń sọ̀rọ̀ yìí wọn kọlà ń bẹ kí ló ti wò kọlà kì í sára àṣà Islam ló wá ní ẹmọ́kọ̀ ta ló sì kọ́ tí Islam ní kí wọ́n yẹ gbà sí ṣe bí àwọn àṣà bí kẹ́ ṣèyàn mọ́lé obìnrin ò gbọ́dọ̀ jáde kìnnìkan wọ́n fẹ́ sọ̀rọ̀ kẹ́ kọ́ ìgbàlẹ̀ àwọn kankan wá da aṣọ borí kan máa wá lùyàn kí kan láwọn jẹ́ eégún bọ́ bá ń jẹ́ eégún tó ń ṣe eégún máa ṣe eégún rẹ̀ má lùyàn àwọn nǹkan tí Islam lè ṣe wà sílé lórí nìyẹn kí ló kàn Islam pẹ̀lú àṣà kí ló kàn pẹ̀lú kó kọ̀ndẹ́mù nǹkan kan tó yí kí nǹkan sí dáa so ẹ wá rí ìdìde Bàbá Olúbàdàn kí Bàbá Oníkìjìpá gẹ́gẹ́ bí n tí ò dáa kó Olúbàdàn ó ṣe látara àgbékalẹ̀ rẹ̀ yẹn nìsín ó ti bú ọba o torí àwọn kan ńlá ẹnu wọn ń padì ní wọn ò mọ tán pè lọ́rọ̀ wọn ò mọ̀ kọ́rọ̀ a máa dọ̀ràn òun sọ fún Bàbá Olúbàdàn bẹ́ẹ̀ sì dàgbà tó ń pé orí wọn ò pé wọn ò mẹ́ni tó yẹ kí wọ́n kí níjọ́ tí bàbá ti ń báyé bọ̀ wá wọ́n ṣe sẹ́nítọ̀ wọ́n ṣe gómìnà wọ́n ṣe Ọlọ́run wá padà fún wọn ó fi àdàgbètò wọn rọ̀ sórí ọ̀rọ̀ ọba wọn jọba ẹni wá dàgbà tó bá wọn lọ sí ẹwà mọ̀ ìwọ ní ó sì máa kọ́ wọn ní ọtí kíyàn bàbá ọba Ìlọrin tẹ́ wọn fi ṣàpèjúwe pé ṣé wọ́n lè dìde ọba Ìlọrin á máa dìde kíyàn bí ọmọ Olúbàdàn bá ń bọ̀ wá kí Olúbàdàn ó fọwọ́ lé lórí yóò fi ìwùkẹ̀rẹ̀ lé lórí ni yóò kí ní kíkí ọmọ bí ará àta àlejò bá dé láti ìlú mi wá kí bàbá wọba ìlú Ìlọrin tí a sì mọ̀ pé èèyàn pàtàkì ìlú mi ní ìwọ́n ń bọ̀ wá kí wa wàláhì bàbá sàpọ̀nlé ẹ̀wọ̀n dìde ni bàbá máa dìde wá pàdé àlejò ń ta pẹ̀lú àgbàara bá gba àwọn sìpọ̀ tóun ẹ bá wá rí gbé fídíò ní Bàbá Òkìtìpá wá tán wá kí bàbá ọba Ìlọrin tí wọ́n bẹ̀rẹ̀ sí ọmọ wọn kọ́ ni bí Bàbá Olúbàdàn náà ṣe lọ́mọ táláàfin lọ́mọ Aláàfin Adéyẹmí Aláàfin àná kìí ṣe ẹ̀ márùn kìí ṣe ẹ̀ mẹ́wàá ni mo rí kíkí àwọn àti Bàbá Oníkìjìpá Bàbá Oníkìjìpá ó kúnlẹ̀ fún bàbá Aláàfin ni ọba Adéyẹmí so eléyìí wisdom ta ló mọ̀ wọn ni ó ṣe wá dé lónìí tí ó máa kọ́ irú Bàbá Olúbàdàn bí wọ́n ti kíyàn Bàbá Oníkìjìpá dìde
bàbá Òkìjìpá wọlé, bàbá Olúbàdàn dìde láti kí wọn. Ṣaláìmọ̀ wípé ẹ̀kọ́ tí ń bẹ lára tí wọn kan tó dọba ni wọ́n ń lò yẹn. Báwo lẹni tí a fi sọ bọ́ òsè ní máa rántí pún èso lọ́hun èèyàn lóhun. Al-Karim man yukram, ẹnìkan ní mọ̀yàn pọ́nlé àfàlápọ́nlé, ẹni bá rí tó wá mọ̀yàn yẹpẹrẹ, èèyàn yẹpẹrẹ ló náà ni. Ọmọ tí sọ̀rọ̀ yẹn kò sí tó kàn pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀, I don't know him, ṣùgbọ́n mo fẹ́ fọ̀rọ̀ rẹ̀ pé Jaqmal lákèsí wípé afá Jaqmal bí a bá ń bú Awóloko ara rẹ̀ tù nílé ni. Irú tó ṣe pẹ̀lú àwọn sí Tajudeen Adabi tó bírú wa yìí nú táwa náà fi wá kù láì ní kankan má, láti fi ṣàfihàn wípé kò sí ń tẹ́lẹ̀ mọ́ sọ lọ́rọ̀ tọ́lọ́run fún wa. A dá aṣọ àpọ́nlé, aṣọ sùúrù, aṣọ faradà, a dáàbò ni. Ṣé ń gbà wá sọ tán ní ìṣẹ́ṣẹ́ mọ́ sọ jù wá lọ. Wá dó lágbo wá ń ta fọ̀rọ̀ sílé Òkìjìpá. Kódà ìbàbá wa Ìmámù Ògbómọ̀ṣọ́ tó ń ta fọ̀rọ̀ sí gẹ́ pé Ìmámù ẹni tí ń bọ́ bá àlú rẹ̀ iṣẹ́ nílò rẹ̀ mọ́ṣá. Mo ń sọ ilé ní ìkìlọ̀ àti ìmọ̀ràn kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àfà ẹ pé Jaqmal lákíyèsí. Òun ló pe Shehu Tajudeen Adabi ní kèfèrí. Kò sí èébú tí ò fi bú àwọn Alhaji àgbà. Ṣé àgbẹ́gbà tí ọ̀rọ̀ yẹn padà fọ́nà sójú, ṣé ẹ dájọ́ gbàbẹ̀ mọ́pùn ló dálẹ̀? Irú tó ń wá ṣe tí irú ọmọ yìí wá fẹ́ bú Òkìjìpá, ọmọ tí mo play fídíò rẹ̀ yìí, ó fẹ́ bú Òkìjìpá, ní wọ́n ń lo ọ̀rọ̀ Jaqmal fi ṣe reference. Kódà kan àwọn àfáà náà ti bú, kò wọ́n ò mọ̀kọ́ mọ́ ní Jaqmal, ó rò pé gbẹ́ ni wọ́n pẹ̀lú Òkìjìpá. Bó náà gbà fẹ́ gbàjígbẹ̀. So ẹmọ bá sàtì rẹ̀ nìkan tó dé fìlà tó wọ tó dé irun gbọ̀n tó sì gbogbo nǹkan tó náà di microphone mú, ó ti dàgbà àfáànù. Wọn mọ̀ kó ní categories. Bí òun ṣe fi bó ṣe tàtàrà títí àfá Jaqmal wọlé sọ́dọ̀ àwọn Òkìjìpá yìí, bẹ́ẹ̀ ni Jaqmal náà fẹ́ bú mi jò ní ó gbọ́dọ̀ àfá Kamil wọlé. Mo ti yá fẹ́ àfá Kamil o, but mo ń sọ fúngbà àkọ́kọ́ pé káfà mọ́ sí bẹ́ẹ̀ mọ́, ìwà tí ò dá ní àwùjọ náà. Wọ́n lọ́nchí ó kọ burúkú fún lékéwú wa, wọ́n pè lékéwú wa ní àbùsí ìyàtún. Gbogbo ayé sí gbogbo wọ́n sì gbà, wọ́n sì fi ń ṣe yẹ̀yẹ́, inú wọn dùn. For like 45 months ni wọ́n fi ń sọ lójoojúmọ́ tí mo dẹ̀ ń rẹ́rìn. Èmi wá gbé tèmi jáde, mo sọ̀rọ̀ lórí ẹ̀. Mi ò fẹ́ tún ọ̀rọ̀ yẹn repeat mọ́. Ìyẹn ni àfá Kamil wá jáde sí ní ń takò mi lé lórí. Lẹ́ẹ̀kan sí wàláhì mi ò bá àfájà lórí ẹ̀, inú ọ̀rọ̀ sì bí mi lórí ọ̀rọ̀ yẹn. Ọ̀tún mo tó fún yín náà kí àfá náà nílọ. Tẹ́ bá ń bú Awóloko ara máa wẹ̀ tún lé ni. Àfó pè mí, kò sí nǹkan kan, kò béèrè kí ló ṣẹlẹ̀. Ó fi ọ̀rọ̀ tó sọ mí di àpọ̀dà. Bí ìgbà wípé mo kàn máa ń bẹ́ sórí afẹ́fẹ́ sọ̀rọ̀, tẹ́ ẹ sì mà mí. Pé kò ní ṣàdédé rí bẹ́ẹ̀, ó ní tí mo rí. So alhamdulillah kò sí wàhálà, but kéèyàn máa bú mufti, ọ̀rọ̀ yìí ò ní wọ̀ ọ́. So Jaqmal ṣe sùúrù. Assalamu alaikum warahmatullah.